Bíbélì ìwé ayérayé ni. Ohun pàtàkì láti ọ̀dọ̀ Olúwa Ọlọ́run Elédùmarè ni. Bíbélì kò ṣeé pààrọ̀. Ẹ má ṣe fi àwọn ẹ̀rọ alátagbà yìí tẹ̀ ń gbé káàkiri, ẹ má fi pààrọ̀ Bíbélì. Mo gbàdúrà Sátánì ọ̀tá ẹ̀mí kò ní gba Bíbélì sọnù lọ́wọ́ gbogbo wa. Bíbélì ṣe pàtàkì, ó ṣe kókó. Ìdí rèé tí Jésù Kristi ọmọ Ọlọ́run tó fi sọ̀rọ̀ tó sì mẹ́nubà ní gbogbo ìgbà ìwàláàyè rẹ̀ lórí ilẹ̀ alààyè. Bíbélì wà fún ìdàgbàsókè rẹ nínú ara àti nínú ẹ̀mí àti láti ṣe àṣeyọrí lórí ilẹ̀ alààyè. Ọlọ́run gbé Bíbélì kalẹ̀ fún ẹ̀kọ́, fún ìbáwí àti fún ìwàásù. Nígbàkúgbà tí o bá fẹ́ ka Bíbélì, rí i dájú pé o gbàdúrà fún èyí tí ṣe ẹ̀mí ọgbọ́n ìmọ̀ àti òye. Nítorí ọ̀pọ̀ nínú ayé lónìí ló ń ka Bíbélì gẹ́gẹ́ bí ẹni tó ń ka ìwé ìròyìn. Nítorí pé ọ̀rọ̀ tó wà nínú Bíbélì àṣàyàn ni wọ́n, èdídí ni wọ́n, ẹ̀mí mímọ́ nìkan òun ló lè tú fún ìran ẹ̀dá ènìyàn. Mo gbàdúrà wípé Sátánì kò ní gba Bíbélì sọnù lọ́wọ́ rẹ o. Bíbélì níwé ayérayé o. Bíbélì níwé ayérayé o. Bí mo bá kà á máa fọ́mọ kà Bíbélì o. Bíbélì níwé ayérayé. Àlàáfíà fún ọ.